ọjọ́ tèmi gbogbo ọpẹ́ wa pátákọ́ tó dọ̀ bàbá tó dá wa sílé ayé elédùn ọmọ Aare àdúpẹ́ lọ́wọ́ rẹ̀ lẹ́nìí o àdúpẹ́ pé the 2023 Elegbara festival tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn àdúpẹ́ pàtàkì àdúpẹ́ lórí Ìbà Abíọ́dún Ìgádà the 15th Aare Ona-Kakanfo of Yorùbá land àdúpẹ́ lọ́wọ́ tiwọn náà ní every year bó ṣe máa ń bá wa wá ṣe lọ́dọọdún nìyẹn èlé òní já wà wọn fún yín o gbogbo àwọn lọ́ba tó wà lórí ìjókòó òṣè kábíyèsí forí adé o àwọn àgbàpọ̀ wọn ní yìnyín ká nílé ṣèmí àdúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ọgbẹ́ wa pátápátá bá a ṣe wá dúpẹ́ tó mo wà nígbàgbé àwọn tó jẹ́ the former coordinator Àlímọ̀ṣọ́ tọ́lọ́run ní títọ́ ti dé fún wọn Elegbara tá à ń ṣe ìdí the 10th edition tá a ti ṣe Elegbara ọdún ìlà pé ọdún mẹ́wàá lórí Elegbara festival wa. àwọn tó jẹ́ former coordinator wa tó ti lọ comrade Owubelo pastor Adisa Ọlábìntọ́ kólúwa Elédùmarè bá wa kẹ́kọ̀ọ́ kúrò lójú wọn o iwájú tó dojú kọ kólúwa dúró kó dára ẹ̀yìn tó fi sílẹ̀ kó má bàjẹ́ o a máa ń kọ ní kékeré kan ẹni báwọn ló ṣe ń kọ wọn ní ó ṣe ọwá wo ó ṣe àjà sí ipò táwa wà. Bàbá tó lórí, bàbá tó lédè, bàbá tó láṣà, wọ́n wà lórí ìjókòó. The 15th Aare Ona-Kakanfo. So tó wà lórí ìjókòó, a gbọ́dọ̀ fún wọn lọ́wọ́ wọn gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe lọ́dọọdún. Opportunity náà fún wa lẹ́yìn láti lè wá give a little speech. But gbogbo ẹ̀ náà lọ ọ̀pẹ̀lẹ̀ máa dá fọ́lọ́run ọba. So now I welcome everybody come to Gani today for this 10th edition of Elegbara Festival. We are praised Almighty God to give us opportunity to see this edition of this year. Glory be to Almighty name. And at the same time, I welcome everybody to this program. This one will not be the last program for us. And at the same time, Gani my mentor in my life, I will never forget you. Because a good leader is a leader we can use to pause at any time. Thank you, God. Thank you, Iba Abíọ́dún Ìgádà. And at the same time, the people from Akinrogun local government. My only initial advice for you people is that when you are the member of this organization, please do this organization properly the way
All the time we need to respect our leaders, our elders. So, if I can come together, I give you kudos for the opportunity you give it to me today. Thanks so much. And I shall